òní lọ́dún rẹ̀ òye àbí Akínbọ̀ Bọ́lá mo ní òní lọ́dún rẹ̀ òwà òní lọ́dún rẹ̀ ọmọra yàyọ ọmọ náà ọmọra sáré bẹ́gbẹ́ rẹ̀ pé òye òkú bíbí rẹ̀ òkú bíbí rẹ̀ o. lúlé bàbá lúlé mọ̀mọ́ rẹ̀ òkú bíbí rẹ̀ o. Sámúẹ́lì ẹgbóhùn mi ní ẹ bá ti dé Akínbọ̀ Bọ́lá ẹgbóhùn mi ní ẹ bá ti dé ọ̀nì tó bí àtẹ Ọ̀yọ́ ọ̀nì òdúfẹ̀yìn sójé kí Bọ́lá fi gbogbo ara yín ó Samuel àbí Akínbọ̀ Bọ́lá ó ṣe Ọlọ́run òbójú mi jẹ́ ó fẹ́rí mi sọ̀tà lẹ́nu ó fẹ́rí mi sọ̀tà lẹ́nu ó ṣe Ọlọ́run ọba Ọlọ́run ti wá gbàdúrà ó gbàdúrà rẹ Godmender ohun tó wúwọ́ ni wọ́n ń jẹ bàtà tó wúwọ́ ni wọ́n ń wọ̀ dìsáínà tó wúwọ́ ni wọ́n ń wọ̀ àgò tó wúwọ́ ni wọ́n ń lò wọ́n tún wá ràn jú gbogbo àwọn tó ràn jú Ọlọ́run agbójú lọ́wọ́ wọn o ó yá ó ṣe Ọlọ́run òbójú mi jẹ́ o owó ọkọ̀ Bùkọ́lá aláṣẹ iléeṣẹ́ Godmender Global Investment Limited ni mò ń pè rí un àánú lórí gbà adé orí ọ̀kín ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kín kàn máa yọ́nú sí ẹ Godmender kàn máa yọ́nú sí ẹ kú ọdún o ẹni bá yọ́nú sí ẹ ó sọ́jù ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba òun lẹ́ ó máa rí ọmọ wọn lẹ́rìn jìyàn Èkìtì Golden City bọ́ búwẹ́ kò lè dùn ẹ́ bọ́ búwẹ́ kò lè dùn ẹ́ bá tí wọ́n ń kó ṣe lásán èébú tán búwẹ́ yẹ̀yẹ́ wọn o. bàbá ìní Olúwa bàbá rẹ̀ tọ̀ mí wá máa gbẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan bíbọ́dí ẹjọ́ ìyẹn ní láti dára nígbà tí ò bá bàtẹ̀ dájẹ́ ó ní láti dára aládùúgbò mòdé n ó fọhùn ẹnu mi mo dé bí mo ti dé o mo ní mo bọ̀ bí olúbọ̀bọ̀ tìrìbọ̀ bàbẹ̀nu tèjì dá tòjò dá àdùkí ọmọ wọn ní Kútọ̀nù mo sẹ́yọ̀ bí oṣù pa mo tún ti wà létéńté Akínbọ̀ Bọ́lá Samuel ọmọ Sunday abẹ́gbẹ́ra nílẹ̀ òdìdé ebi wọ́n ní ń pé òun ọkú ọdún òní òmò kú wa ṣèyẹsẹ bọ́dọọdún làrọ́rọ́ gbọ́dọọdún làràwù sọdọọdún làrọ́ mọ́bì lórí àtẹ ọdún òní dé kí pèrègùn máa wọ̀ tútù wálé ayé Godmender ó ti sọdún ọdún nínú àwọjọ péjú ṣètẹ̀lé ìsinmi lágbára Ọlọ́run ọba aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Godmender Global Investment Limited gbéra nílẹ̀ òdìdí ọmọ akin títà oníjó tán ẹ̀gbọ́n oníjó òrógùn gbàmí láéláé Samuel àbí Akínbọ̀ Bọ́lá mọ̀ sí àpáàrẹ̀ ó sì mọ̀ká kò sì ní buwọ́ lọ́wọ́ o lágbára Olódùmarè ọba sápò ní tẹ̀tù lóko gírí níta àpárò sọ́jọ́jọ́ oníṣòwò kò mọ̀lẹ́ náà jà kókó lára rẹ̀ mọ̀ ń bá wọn lé ọwọ́ bàbá ìní Olúwa bàbá rẹ̀ tàn mí wá kò sí bó bá ti pẹ́ nílé ayé tó ó mọ̀mọ́ ní mọ̀ bòjì ọmọ àbí Akínbọ̀ Bọ́lá àní ọmọ dàgọ̀jọ̀gọ̀jọ̀ mọ́ rìn mọ́ yan adúdú máràdá rẹ̀ wà lọ́kùnrin onínúure oníwàre afọwọ́ bí ẹni fọyín gan alọ́wọ́ lọ́dún bí ìyèrè sórí pé mo wà lọ́dọ̀ rẹ̀ adọ́gbàdélẹ̀ bí irú ẹ̀sìn àbí Akínbọ̀ Bọ́lá níwẹ̀ lódò tí gbogbo ọmọge yọ ọwọ́ ọṣẹ wọ́n pẹ́ tèmi ní ògbà tèmi ní ó ṣe wọ́n ní bẹ́lẹ̀ yóò bá jókòó ẹni a sì mọ́ jálè ẹni arọ́wọ́ sóge lẹ́yìn oge ṣe bí wọ́n ní ń pé òun Samuel Akínbọ̀ Bọ́lá bàbá rẹ̀ Sunday
Èdùmàrè bá wà tẹ̀lẹ̀ fẹ́lẹ̀ jẹ funfun máa gbọ́rùn sọ̀rùn rẹ̀ òní ní sọjọ́ bí ọmọ rẹ̀ Samuel àbí Akínbọ̀bọ́ ló wádìí àwọn bàbá rẹ̀ mo ní wọ́n lọ máa gbọ́gbọ́ so bí ò tí rí olókìtì àgbàgbàgbà lárìgbà ọmọ sì ní àbá àbẹ máa gbóhùn ẹnu mi bá a lọ bá lárìbà ọmọ bàbá yẹn bá kúbà àmùsù ẹran gidigbi ọmọ bọ́bẹ̀ yìí mọ̀rọ̀ Samuel Akínbọ̀bọ́ lámọ̀ gbòkè àwọn bàbá rẹ̀ Omiyamodi nísà olórí lórí lẹ́pà gbàgbà nísà ọmọ wa ọmọ ẹkùn ọmọ ajọ́bà tásọ̀gọ̀dọ̀ ẹ̀yìn ọrùn ọ̀nàjà rẹ̀ kejì sí mi ní kókó ọmọ ẹlẹ́sìn sí jújù ọmọ sẹ́wìrì lẹ́ẹ̀mẹ́ta kí ẹlẹ́sẹ̀sẹ̀lẹ̀ ọmọ lúlẹ̀ ọ̀ẹ́kú tẹ̀yàn ọ̀nà ni wọ́n ń pẹ̀rí àwọn bàbá rẹ̀ ọmọ erin àjíkù bọ́ lúlẹ̀ ọ̀hún ọmọ ẹnikẹ́ tí erin kẹ́yìn odò òkèlè erin sàn án sí Samuel ọ̀pẹ kan ilé tí erin lúlẹ̀ bàbá rẹ̀ ọ̀dà kan ìtàn níbẹ̀ ọmọ bíi tẹ́rí àjàgbàrá ọmọ òrùwà yóò kó ọyẹba ọwọ́ nílé mọ̀mọ́ rẹ̀ ọmọ ẹlẹ́sẹ̀ ojúgbè náà rọ̀ èsì kan ẹ̀sùnkún òtútù kan ọ̀kan máa jànà gbígbẹ̀ ọmọ ẹlẹ́sẹ̀ ọjà kanu mú bí ẹsẹ̀ ọmọ mọ́rẹ́rẹ́wẹ̀ ni wọ́n ń perí àwọn mọ̀mọ́ tó bí ọlọ́mọ ọ̀pọ̀ sùn pọn mímú lúgbẹ̀yìn nílé mọ̀mọ́ rẹ̀ ọmọ ọlọ́jà kan mọ̀kùnkùn iná kò í sẹ̀rọ́jì jẹ́ bọ́ra ọmọ kẹ́pà ká ọmọ tuntun bá rún òbí ìdùgbò ọmọ múlá pẹ́kọ̀rọ̀ ìwùkù òbí ìdùgbò ọmọ nílé òkú tẹ̀yàn náà ọmọ wọlé kẹ́yìn sọ bí ẹ̀yìn adìrẹ ọmọ lọ́sẹ̀ kémúdé sọ́rùn iṣẹ́ ọmọ ẹlẹ́yìn kúlẹ̀ àdéhùrẹ́ ọmọ rúṣù gbọ́jà ọmọ jọ̀dọ̀ ọ̀sùn ni wọ́n ń parí àwọn ọmọ ọmọ rẹ̀ ọmọ kọ́lẹ̀ oòrùn kẹ́ńsọ́jú ọjọ́ yẹrẹ Samuel Akínbọ̀bọ́ làbẹ́ ọmọ rẹ̀ ní mọ́ kí ọ abiyamọ ńlá bọ̀ jẹ́ gbòòrò abiyamọ lọ́jọ́ ogunlé alábàárò ọmọ níjẹ́ o Juliana Adéjọyè gbé oníbàmí kọ́ mọ́ mi ọmọ níyì ọmọ nídẹ ọmọ lọ́lá mi o ó ní wọ́n ti sọdún èyí náà ó ní fọdún èyí ṣàṣemọ́ ìyá ìyàwó rẹ ní mọ́ kí ọ fún mi lọ́lá gbẹ́mí ga ọlọ́mọ ọbẹ̀ ni àwọn ọmọ rí ọwọ́ òbí ìran lágbárò lọ́rùn ọba aya rẹ Bùkọ́lá aya rẹ lẹ́dẹ̀ ọkọ aya tí ń fẹ́ ọ nígbà gbogbo aláṣẹ àtọlùdarí Nimfi Empire Nimfi skincare oníbàmí káládé orí mi ìfẹ́ ayé mi koríkòsùn mi olùbádámọ̀ràn mi èjìká tí ò jẹ́sọ̀ ó yẹ lọ́rùn mi láládé orí mi ó ní bàbá àwọn ọmọ mi ni ó ní mbọ̀hùn kì í bí ológun ẹrú kì í bí ológun wọ̀ ọ̀fà ọlọ́kọ̀ òun ti lé lọ́dún o torí pẹ́pẹ́ lòun ṣe nílé àárọ̀ àtẹ̀pẹ́lẹ́sẹ̀ mi tẹ̀nà ẹjọ́ pẹ́ fúnra yín lágbára Olódùmarè ọba ó ní òkú ọdún Àdùkẹ́ jàǹtà lèmi jẹ́ ọmọ wọn ní Kútọ́ọ̀nù Samuel Akínbọ̀bọ́lá ọmọ abẹ́ gold medal àṣeyí sàmọ́dọ̀.